èyí ni báwọn ajínigbé ṣe pa alága APC londo. Kò sí ẹni tó lè sọ pé ọ̀rọ̀ náà yé òun mọ́ báyìí. Ìyẹn ohun tí àwọn ajínigbé ń ṣe pàápàá àwọn tó wà ní ìpínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ náà sì bani nínú jẹ́ débi pé láti sọ̀rọ̀ pàápàá diṣẹ́ nítorí kò sí ẹni tó mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an mọ́. Yàtọ̀ sí pé bí àwọn ajínigbé ṣe ń ṣòro ní ìpínlẹ̀ Ondo pàápàá níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́, èyí tí kò tún sẹ́ni tó mọ̀dí báyìí ni pípa tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n bá jí gbé tí kò sì sẹ́ni tí yóò padà rí òkú wọn. Ìjayà tó tilẹ̀ wà níbẹ̀ ni pé apá àwọn ìjọba àti àwọn agbófinró kò fẹ́ ká àwọn ẹni bí wọ̀nyí. Ohun tó bá sì wù wọ́n lókù tí wọ́n ń fi ẹ̀mí àwọn èèyàn ṣe. Ohun tó ṣẹlẹ̀ sí alàgbà Nelson Adépóyìgí rèé o. Wọ́n jí i gbé, wọ́n sì padà pa á nípakúpa. Ohun tí wọ́n ṣe lè ṣe bẹ́ẹ̀ fún làwọn èèyàn sì ń wádìí. Nítorí ìrètí gbogbo èèyàn ni pé lẹ́yìn tí wọ́n ti jí, tí wọ́n ti béèrè owó, tí àwọn èèyàn rẹ̀ sì ti wá iye tí wọ́n lè rí ṣàjọ tí wọ́n kó ránṣẹ́ sí wọn, wọ́n ti rò pé wọn yóò fi sílẹ̀ ni. Àfi bí wọ́n ṣe gbọ́ pé wọ́n ti yìnbọn pa. Ní ọjọ́ Ajé, Monday ọjọ́ 12 oṣù karùn-ún yìí ni ariwo jáde láti ìpínlẹ̀ Ondo pé wọ́n ti jí alága ẹgbẹ́ APC wọ́ọ̀dù 5 níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ gbé, tí gbogbo agbègbè náà sì dàrú pátá nítorí ẹnìkan tó jẹ́ olókìkí ni Lichia ni ọ̀pọ̀ èèyàn sì ń pè é nígbà tó jẹ́ òun ni alága ẹgbẹ́ wọn. Ìgbàgbọ́ àwọn èèyàn ni pé àgbétì làwọn ajínigbé náà yóò fi ọkùnrin náà ṣe, torí àgbétì lọ́mọdé ń gbé igi eléèrà. Wọ́n ní àwọn afẹ̀míṣòfò yìí ti ń ṣe é pẹ́, eléyìí ni wọn yóò fi ṣe àṣemọ. Kì í kúkú ṣe pé òde patí ló ti ń bọ̀ tàbí òde àwọn olóṣèlú. Níbi iṣẹ́ ajé ẹ̀ ló ń lọ. Ẹnu ọ̀nà oko ẹ̀ tó ń dá ní ọ̀nà Ifọ̀n sí Ọ̀wọ̀ ni wọ́n ti dábò ẹ̀. Ó fẹ́ wọ inú oko náà báyìí làwọn ajínigbé ọ̀hún dènà dé tí wọ́n sì ní kò lè lọ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ti wọ inú igbó jìgúnjìgún tó ń pàápàá kò sì ní lè mọ ohun tó rọ́ọ̀lù òun. Alẹ́ Monday ni wọ́n jí gbé yìí, kó sì tó di ọjọ́ kejì ní ìròyìn ọ̀rọ̀ náà ti gba gbogbo ìlú kan. Irú kí là á pè yìí ni gbogbo wọn sì ń wí. Nítorí pé èèyàn ńlá kan ni lójú ẹsẹ̀ tí ìròyìn náà jáde ní àti ọlọ́pàá o àti àwọn fijilantẹ́ pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn àti ọdẹ ni wọ́n ti jáde. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí fọ́nlùgbẹ́ tí wọ́n ní àwọn yóò wá alága APC náà rí ní kí a mọ̀ sá. Àwọn olóyè àti ọmọ ẹgbẹ́ APC náà bẹ̀rẹ̀ sí sàásá forí gbárí. Ọ̀rọ̀ náà sì dé tígbọ̀ alága gbogbogbò ẹgbẹ́ wọn pàápàá, ìyẹn Abdullahi Ganduje, tí Ganduje sì sọ pé gbogbo ohun tó bá gbà ní kí wọ́n fún un, wọ́n gbọ́dọ̀ dá alága náà padà láàyè ni o. Bí kò bá sì jẹ́ bí ọ̀rọ̀ ti dà nílẹ̀ wa báyìí, tí irú Ganduje bá fi pàṣẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan, àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà gbọ́dọ̀ mú lele ni. Bẹ́ẹ̀ náà sì ni wọ́n ṣe o. Ohun tó sì jẹ́ kí èrò pọ̀ tí wọ́n ń wá Adépóyìgí alága APC àdúgbò náà nìyẹn. Àmọ́ ìyanu tó wà níbẹ̀ ni pé pẹ̀lú gbogbo ariwo tí àwọn èèyàn ń pa yìí, ó dàbí pé ọkàn àwọn ajínigbé wọ̀nyí balẹ̀ lólóni pé kò sí kinní kan tí àgbébò adìyẹ yóò fi kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe. Nítorí pẹ̀lú ariwo yìí táwọn aráàlú ń pa, níṣe làwọn ajínigbé náà tún ránṣẹ́ wálé. Iṣẹ́ tí àwọn ajínigbé náà rán sílé láti orí fóònù kò rújú. Wọ́n ní kí àti ẹbí àti ọ̀rẹ́ alága APC yìí lọ sáré wá 100 mílíọ̀nù náírà wá fáwọn bí wọ́n bá fẹ́ rí ọkùnrin náà láàyè lóòótọ́. Èrè làwọn tí wọ́n bá sọ̀rọ̀ náà kà á sí 100 mílíọ̀nù náírà. Ta ló ní irú ìyẹn lọ́wọ́? Bí ìjọba àti àwọn APC bá tilẹ̀ ní 100 mílíọ̀nù náírà lọ́wọ́, ṣé àwọn ajínigbé ni wọn yóò kó fún ni? Bóyá ohun tí kò jẹ́ kí wọ́n já ọ̀rọ̀ àwọn ajínigbé ọ̀hún kúnra gidi lórí ọ̀rọ̀ owó tí wọ́n fẹ́ gbà nìyẹn. Pàápàá pẹ̀lú iṣẹ́ ńlá tí àwọn agbófinró àti àwọn fijilantẹ́ pẹ̀lú ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn ṣe. Wọ́n ti rò pé wọn yóò rí alága náà gbà sílẹ̀ kí wọ́n tó kówó dé ọ̀dọ̀ wọn. Àmọ́ kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ rárá. Lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n sáré sa owó jọ, nígbà tí wọ́n sì ti rí mílíọ̀nù 5, wọ́n ní kí wọ́n lọ gbé e fún wọn kí wọ́n lè fi alága Nelson Adépóyìgí sílẹ̀. Wọn kò sá lè gbà ju irú owó bẹ́ẹ̀ lọ nítorí
nígbà tí wọ́n bá jíyàn gbé ní Oǹdó tí wọ́n ń béèrè 100 mílíọ̀nù náírà, ohun tó léwu gidi lọ́jọ́ iwájú ni. Nítorí ẹ̀ níjọba àti àwọn tó lórúkọ kò sì ṣe dá sí i. Ṣùgbọ́n láti fi hàn pé àwọn èèyàn náà kò bá tiré wà, nígbà tí àwọn méjì tí wọ́n fi owó rán sí wọn láti lè fi alága náà sílẹ̀ dé ọ̀dọ̀ wọn, tí wọ́n sì rí pé mílíọ̀nù 5 ni wọ́n kó wá bá àwọn. Níṣẹ́ ni wọ́n gba owó lọ́wọ́ wọn tí wọ́n dá àwọn náà jókòó. Bí wọ́n ṣe mú wọn sílẹ̀ nìyẹn o, tí wọ́n ní wọn kò lè lọ nítorí owó táwọn èèyàn náà mú wá kò tó nǹkan. Wọ́n ní wọ́n sọ fún wọn pé iye tí àwọn béèrè kọ́ ni wọ́n mú wá. Nígbà tí wọ́n ní kí wọ́n pe ilé káwọn aráalé lè mọ̀ pé àwọn tí wọ́n gbówó lọ náà ti há o. Ẹkún lọ̀pọ̀ èèyàn bú sí nígbà tí wọ́n tún gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n bẹ̀ kí wọ́n bá àwọn gbé owó lọ fún àwọn ajínigbé ọ̀hún. Nítorí wọ́n ní àwọn kò ní fi àwọn méjì náà sílẹ̀ tí wọn kò bá tún fi 30 mílíọ̀nù míì ránṣẹ́ sáwọn. Àti pé 30 mílíọ̀nù tí àwọn fẹ́ gbà yẹn o, owó àwọn méjì tí wọ́n wá kó owó rírùn fáwọn ni. Bí àwọn bá gba 30 mílíọ̀nù yẹn tán, àwọn yóò ṣẹ̀ṣẹ̀ tún wá gba 100 mílíọ̀nù tí alága tí àwọn ti jí gbé tẹ́lẹ̀. Ní gbogbo àkókò yìí ni wọ́n ti fi ọ̀rọ̀ náà tó gómìnà ìpínlẹ̀ Oǹdó Orímisàn Ayédatiwa fúnra ẹ̀ létí, tí òun náà sì ti pàṣẹ fáwọn agbófinró àti àwọn àmọ̀tẹ́kùn pé àfi kí wọ́n wá ọkùnrin alága APC yìí ní àwárí. Nítorí ẹ̀tẹ́ awo lẹ̀rín ọ̀gbẹ̀rì, bí wọn kò bá rí Nelson gbà jáde, àbùkù ni yóò jẹ́ fún àwọn, kì í ṣe fún ìjọba nìkan àti ẹgbẹ́ APC pàápàá ní ìpínlẹ̀ Oǹdó ni. Ó ṣeé ṣe kó jẹ́ ohun tí àwọn ajínigbé náà ṣe múra kankan láti gba owó tí wọ́n ń béèrè fún nìyí, bó tilẹ̀ jẹ́ pé owó náà pọ̀ ju iye tí ajínigbé yòówù yóò béèrè fún ní ìpínlẹ̀ Oǹdó lọ. Àmọ́ ó jọ pé wọ́n ti mọ alága náà pé olóṣèlú gidi ni, àti pé ẹni tó mọ Gàǹdùjé tí í ṣe alága ẹgbẹ́ wọn lápapọ̀ tó mọ gómìnà tó wà lórí oyè, kò sí iye tí àwọn béèrè tí àwọn kò ní rí gbà lọ́wọ́ wọn. Ohun tí wọ́n ṣe mú àwọn tí wọ́n wá fi owó tí wọ́n pè ní owó ìranù lọ̀ wọ́n sílẹ̀ náà nìyẹn, pé tí àwọn kò bá jẹ́ kí àwọn yẹn lọ, wọn yóò mọ̀ pé àwọn kò bá wọn mú ọ̀rọ̀ náà ní ṣeréṣeré, wọn yóò sì tètè wá iye tí àwọn ń béèrè fún gan-an fáwọn ní kí a mọ̀ sá. Àmọ́ ó jọ pé bí ìjọba ti ń làkàkà tí wọ́n ń gbìyànjú pé àwọn yóò wọnú ìgbẹ́tọ̀ àwọn ajínigbé náà lọ, ó jọ pé bẹ́ẹ̀ náà ni àwọn ajínigbé afẹ̀míṣòfò náà ń gbọ́ o. Ohun tí kò sì jẹ́ kí wọ́n dúró mọ́ rèé tí wọ́n fi fẹ́ sá lọ. Àsìkò tí wọ́n fẹ́ sá lọ ni wọ́n gbébọn fún ọkùnrin alága APC náà, lẹ́yìn tí wọ́n ti gba mílíọ̀nù 5 tó wà lọ́wọ́ àwọn ẹni tí bí, tí wọ́n sì gba ìwọ̀nba owó míì táwọn èèyàn àwọn yẹn náà tún lè fi ránṣẹ́, tí wọ́n tú wọn sílẹ̀ kí wọ́n tètè máa lọ. Kì í ṣe ìfẹ́ inú wọn láti ṣe bẹ́ẹ̀, bí kò ṣe pé wọ́n ń múra láti sá lọ ni. Pẹ̀lú omi lójú ni alága ìbílẹ̀ Ọ̀sẹ́ ní Oǹdó yìí, Clement Òjó, fi ń sọ̀rọ̀, tó sọ pé ọ̀rọ̀ àwọn ládùúgbò náà ti débi tí ìjọba kò gbọdọ̀ dákẹ́ rárá mọ́, nítorí agbègbè ìjọba ìbílẹ̀ náà ti fẹ́ di ilé fáwọn ajínigbé àti àwọn afẹ̀míṣòfò. Ó sì fẹ́rẹ̀ dàbí pé ibi tó burú jù ní ìpínlẹ̀ náà nìyẹn. Òun náà sọ, ó ní ikú ọkùnrin alága náà bí ìgbà tí wọ́n dá gbogbo àwọn lóró ni, nítorí ọkùnrin kan bíi 25 ni, àti pé àwọn tí wọ́n gbé ní àgbépa yìí náà kò gbọdọ̀ sùn, torí àwọn agbófinró àti gbogbo àwọn ọdẹ ń lépa wọn lọ, wọn yóò sì mú wọn láìpẹ́ rárá. Ohun tó ń rú àwọn èèyàn lójú báyìí ni pé ṣé wọ́n pa ọkùnrin yìí nítorí kí wọ́n lè sá lọ ni, àbí wọ́n pa á nítorí ìròyìn burúkú míì tó ń jáde báyìí pé àwọn ajínigbé yìí máa ń ta ẹ̀yà ara àwọn èèyàn fáwọn kan. Ìròyìn náà ti gbàlú kan pé àwọn kan wà báyìí tó jẹ́ wọ́n ti ń ra àwọn ẹ̀yà ara àwọn èèyàn lọ́wọ́ àwọn ajínigbé, àti pé àwọn tí wọ́n ń ra ẹ̀yà ara wọ̀nyí, àwọn kì í ṣe àwọn tí fi èèyàn ṣètùtù o tàbí tí wọ́n fi wọ́n ṣoògùn owó, àwọn tí wọ́n ń tà á sílẹ̀ òkèèrè ni. Obìnrin kan tó bá àwọn oníròyìn Punch lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ ìjínigbé kì í ṣe kí wọ́n gba owó nìkan mọ́ o. Ó ní àwọn tí wọ́n jí òun pẹ̀lú àwọn èèyàn kan gbé lọ́jọ́sí, wọ́n ṣe tẹ́ẹ̀sì fáwọn láti mọ̀ bóyá kíndìnrín àwọn dáa tàbí kò dáa, àti láti mọ̀ bóyá àwọn ní àrùn kògbóògùn,
àti àwọn àrùn burúkú míì tó ń ba ẹ̀yà ara jẹ́. Wọ́n ní àwọn tí wọ́n bá ti ní àrùn lára bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni wọ́n ń yà wọ́n sí. Àwọn tí kò bá sì ní àrùn kankan lára ọ̀tọ̀ ni wọ́n ń ya àwọn náà sí. Èyí tó fi hàn àwọn pé wọ́n ń fẹ́ lo ẹ̀yà ara àwọn ni. Àbí kí ni dókítà tàbí nọ́ọ̀sì ń wá láàrin àwọn ajínigbé? Àmọ́ o, bóyá nítorí èyí ni tàbí nítorí bóyá àwọn agbófinró tó fẹ́ mú wọn ni wọ́n ṣe pa alága APC yìí. Ohun tí àwọn ìjọba àti ọlọ́pàá ń ṣèlérí ni pé àwọn yóò mú àwọn tí wọ́n pa alága náà. Bẹ́ẹ̀ ni gbogbo ìlú sì fẹ́ kí wọ́n rí i ṣe, nítorí ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Ohun tí àwọn ajínigbé àti afẹ̀míṣòfò ń ṣe l'Oǹdó báyìí ó ti kúrò ní gbèwé ṣeré o, ó ti di àpérò gbogbo ọmọ eriwo. Kí Ọlọ́run máa ṣọ́ wa o. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò ohun tó ṣẹlẹ̀ l'Oǹdó náà fún Bùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.